Mo kí wa kú àsìkò yìí nínú ilé aláyọ̀ yìí. Mo kí wa pé a kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Orúkọ tèmi ni Adékúnlé Sàlámì. Èyí ni Àrọ́bá TV. Lórí ìkànnì yìí láti máa wo ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá, ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ọmọ Odùduwà. A lè wo ẹ̀yìn wò, ká wo bí ta ti ń bọ̀, ká wo àwọn akọni wa, àwọn tán ti jà, tán ti ṣubú ní ojú ìjà, àwọn tán ń jà, tán sì dúró. Ká tún rán wa létí nǹkan tó ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá sẹ́yìn lórí ìkànnì. Nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa ṣe ni pé kẹ́ bá wa subscribe, kẹ́ like, kẹ́ comment, kẹ́ bá wa láago ayọ̀. Gbogbo tá a bá mú wá, nǹkan tẹ́yin náà bá rí sí i, wọ́n lẹ́nìkan jáwádé, ọ̀pọ̀ èèyàn ló jẹ́ jàn mọ́. Nǹkan tẹ́yin náà bá rí sí àwọn nǹkan tá a bá mú wá, tẹ́yin náà bá sọ sí ètè àtẹ̀jíṣẹ́ yín, kẹ́ fi ṣọwọ́ sí wa, kí ọ̀pọ̀ èèyàn lè kọ́ ẹ̀kọ́ kan lè kọ́ ọgbọ́n nípa ẹ̀. Ohun tí mo mú wá fún wa lénìí, ìbéèrè tí mo fẹ́ béèrè ní ọwọ́ wa àwọn ọmọ Yorùbá ni pé mo ní ọmọ Yorùbá níbo là ń lọ? Ọmọ Yorùbá níbo là ń lọ? Ọmọ Yorùbá kan kọrin kan nígbà kan. Wọ́n ní ọmọ Nàìjíríà wọ́n ní ilé yá. Wọ́n tàbá mọ ibi tí à ń lọ, wọ́n ló ṣe yẹ ká padà sílé. Ṣùgbọ́n mi wò pé ó ti pẹ́ jù, ilé ò ṣe padà sí, ẹ̀yìn ò ṣe padà sí. Níbi tá a wà yìí, ẹ̀yìn ò ṣe padà sí. Àti wà ń bí, àti bára wa níbí. Ṣùgbọ́n bó là ń lọ láti bí ìmẹ̀yẹ ká bára sọ, ká máa rò. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Yorùbá, ara iṣẹ́ tán mọ̀ wá mọ́ ní iṣẹ́ àgbẹ̀. Àroko bọ́dún dé, ká lọ sóko, ká kórè oko wálé. Ṣùgbọ́n sìn, ẹ̀rù ti ń ba àwọn àgbẹ̀ láti lọ sí oko. Torí àìmọye àgbẹ̀ tó ti lọ sóko tó jókòó wọn náà padà wá sílé. Wọ́n ti ẹ̀rọ òkú ẹlòmíì bá délé, wọ́n á pa wọ́n bẹ̀, wọ́n á dẹ̀ sìn wọ́n bẹ̀. Ọmọ Yorùbá, wọ́n ní níbo là ń lọ? Àwọn Fúlàní, èmi gbọ́njú mọ́ Fúlàní nínú ìlú abínibí mi, ìlú tí a bí mi sí, tí a fi orí mi sọlẹ̀ sí. Mo gbọ́njú mọ́ àwọn Fúlàní níbẹ̀ ni. Bàbá tó bí bàbá mi bí grandpa mi, ó ní chief imam ìlú wa gbà ẹ̀. Kí Olúwa tó dẹ̀rẹ̀ fún ẹni rẹ̀. Tó gbogbo ìgbà tí àwọn Fúlàní bá ti wá sí ìgboro, dandan máa dé ọ̀dọ̀ wa láti wá kí ọba mùsùlùmí inú ìlú yẹn tó jẹ́ grandfather mi. Àtijọ́ wà ní ìrẹ́pọ̀, àtijọ́ ọwọ́ ti wọ́wọ́, àti mọ́ra wa. Ní gbogbo àyẹ̀ kò sí wàhálà, kò sí kankan. Wọ́n bá wọn ṣeré, táwọn ọ̀dọ́ bá ń gbá bọ́ọ̀lù, wọ́n á wà níbẹ̀, wọ́n á wò, wọ́n á ṣe gbogbo oríṣiríṣi, wọ́n bá wa ṣe. Kàn wá dẹ̀ kan náà, gbogbo nǹkan kàn wá yí padà. Ta ti ríra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí ẹbí kan, kàn wá di pé wọ́n á pa àwọn Yorùbá. Wá di pé àwọn àgbẹ̀ tó bá lọ sóko, wàhálà, iye ẹ̀kan. Ìkejì tó tún wá ń ṣẹlẹ̀ lásìkò yìí ni kán máa jíyàn gbé nítorí owó. Wọ́n ti ń jí ọba gbé, wọ́n ti ń lọ sí iléèwé láti lọ kọ́ àwọn ọmọ iléèwé. À ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni, à ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ lókè ọya, ó ń ṣẹlẹ̀ níbí, ó ń ṣẹlẹ̀ nígbà. Ṣùgbọ́n sí ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ni, ó ti ṣẹlẹ̀ ní àárín wa, ní àárín àwọn ọmọ Yorùbá. Wọ́n ti ń jí ọba Yorùbá gbé, wọ́n ti ń jí àwọn àgbààgbà, àwọn ìjòyè Yorùbá, wọ́n ti ń jí wọn gbé nítorí owó. Wọ́n ti lọ ń kọ́ àwọn ọmọ iléèwé, wọ́n ti ń gbé wọn nítorí owó. Níbo là ń lọ? Má jẹ́ jábára sòtọ̀rọ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí. Ẹyẹ òkè bí ẹyẹ mọ́, ẹyẹ òkè bí ẹyẹ mọ́, ẹran òkè bí ẹran mọ́, ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn mọ́. Gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ rí, tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló wá ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè, sí ló ti ń ṣẹlẹ̀ láàrin wa bí. Ọmọ Yorùbá, mo níbo là ń lọ? Ṣé bá a ṣe máa wò náà lélẹ̀ tí gbogbo nǹkan á fi bàjẹ́ tán? Ẹni tó kàn ló mọ̀, ló wò pé bóyá inú city mo wà kò lè dé bí, àárín ìgboro mo wà kò lè dé bí. Ẹ má rò bẹ́ẹ̀ o. Jẹ́ ká tètè mójútó gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ká wá ọ̀nà àbáyọ.
ọ̀nà àbáyọ tí mò ń sọ ṣé kí bàbá sọ̀rọ̀ ni? Àwọn kan ní bàbá ó ti sọ̀rọ̀, bàbá ó sọ̀rọ̀, bàbá dẹ́kọ̀ bàbá ó sọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ tí bàbá sọ ló máa mú ojútùú bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Àbí ìgbésẹ̀ tí bàbá bá gbé máa mú ojútùú bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa níbí? Ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i. Ọmọ Yorùbá, mo ní ibo là ń lọ. Kan ni mo tún fẹ́ ká tún jọ wò pé ṣé ọmọ Yorùbá ṣé ká wà níbi tá a wà yìí ni gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, ká jẹ́ Nàìjíríà one nation, àbí ká yapa? Kí ni èrò tiyín? Ṣé ká jọ wà ní gẹ́gẹ́ bí Nàìjíríà, one Nigeria, àbí ẹ̀yin fẹ́ kí a dá wà? Tẹ́ bá fẹ́ ká jọ wà, ká continue unity, kí ni ìdí tẹ́ ṣe sọ bẹ́ẹ̀? Tẹ́yìn náà bá dẹ̀rù pé àsìkò ti tó, ilé ti tó lọ, no, wọ́n ti ń fi àparí iṣu àlejò pé ó yá, ilé ti tó lọ, yẹ káwọn náà dá wà. Tẹ́ bá wò pé ó yẹ ká dá wà, kí ni ìdí tẹ́ ṣe ló yẹ ká dá wà? Àti pé tẹ́ bá ká wá dá wà, orúkọ wa lẹ fẹ́ ká máa jẹ́. Àwọn kan ní Yorùbá nation, àwọn kan ní Oòduà republic. Èwo ni ẹ fẹ́ kí a máa jẹ́? Ṣé ká dẹ̀ dá wà ní ká yapa? Torí tá à ń sọ yìí náà, àwọn míì náà wọ́n fọwọ́ sí rárá pé Nàìjíríà ní ká wà one nation. Èwo ni èrò tiyín? Kí lẹ fẹ́ ká ṣe? Kí ni a lè ṣe tí gbogbo nǹkan fi lè ní ojútùú? Àbí ṣé bá ṣe máa bá lọ ni? Àbí ọ̀rọ̀ tí Jésù sọ nínú Bíbélì tó ní tí òpin bá ti dé, nǹkan tí ò ṣẹlẹ̀ rí á bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀? Ṣé nǹkan tí ò ṣẹlẹ̀ rí tí Jésù náà máa ṣẹlẹ̀ ló ti ń ṣẹlẹ̀? Ṣé bá ṣe máa bá lọ ni? So ẹni tó máa kó àpò àwọn tó yẹ ààyè, ṣé nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ẹ̀ Boko Haram, ṣé bó ṣe wà láti ìgbà tó ti bọ̀ àti sìn àti ìròjútùú sí? Ṣé tó wá ń bá wa fínra láàrin ilẹ̀ Yorùbá ń sìn tó jẹ́ pé láti travel gan láti lọ sí ìlú kan sí kejì ó di ẹrù fún àwọn ẹlòmíì? Báyìí kó máa lọ báyìí. Ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè, kò bàjẹ́ láyé Olúgbọ́n o, kò bàjẹ́ ní ayé Àrẹ̀sà, báyìí kó bàjẹ́ lásìkò tí yàn. Tẹ́ bá ṣe é sìn, ó náà máa ròyìn tẹ́ bá lọ tán. So ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ tí ẹ ránṣẹ́, nǹkan tí ẹ rò pé a lè ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé kí Yorùbá yapa ni? Ṣé ká dúró ni? Tá bá yapa, orúkọ wo lẹ fẹ́ ká máa jẹ́? Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Má gbàgbé láti subscribe, láti like àti láti comment. Kò ní bàjẹ́ fún wa. Mo wá fẹ́ kẹ́ rántí pé iṣẹ́ àwọn tàná olódìtàn tá à ń sọ lẹ́ni o. Iṣẹ́ àwa tèmi ó máa dìtàn lọ́la o. Ìtàn wo ni o fẹ́ kí wọ́n sọ nípa tirẹ̀? Ìtàn wo ni mo fẹ́ kí wọ́n sọ nípa tèmi? Ẹ jẹ́ ká ṣe rere nítorí ẹnìkan, nítorí ọ̀la ni. Ká pàdé láyọ̀.